الله عليه وسلم. الله 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 Sheikh Ridwan ولا الآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. اللهم صل على النور الأول صلى الله عليه وسلم وسر الأنزج الأكمل عين رحمة ربانية صلى الله عليه وسلم وباجة الاختراعات الأكوانية المتكونة كتب دائرة الكمال وياقوتة تاج محاسن الخلال صلى الله عليه وسلم عدد صفوف الملائكة وتقديسهم وتهليلهم وتمجيدهم وتصبيئهم بعدد ما في علمك يا واحد يا أحد الله يا فرد يا صمد الله وفعل ثلاثي من مصدر وفعل ثلاثي من مصدر وفعل رباعي من مصدر وفعل رباعي من مصدر وفعل خماسي من مصدر وفعل خماسي من مصدر وفعل سداسي من مصدر وفعل سداسي من مصدر ومصدرنا من ربي ذي الجلال ومصدرنا من ربي ذي الجلال. èèyàn bá wà ní Ajégúnlẹ̀ ó wà ní ilé mẹ́ta. Ayakumullah. àmọ́ ilé àkọ́kọ́ mẹ́jọ àjọ kọ́kọ́ púrúfù ẹ̀ náà. àkọ́kọ́ ń bẹ́ẹ̀. káwọn ará Ajégúnlẹ̀ náà sì púrúfù ẹ̀. káwọn náà máa jẹ́rìí sí. kí ni ilé alákọ̀ọ́kọ́ yẹn òun ni pé gbogbo Ajégúnlẹ̀ ilé mímọ́ ni. ilé mímọ́ l'Ajégúnlẹ̀.
àwọn tí wọ́n bá mọ Ajégúnlẹ̀ pẹ̀lú nǹkan mi nítorí pé àwọn jẹ́ nǹkan mi lọ́ fi mọ́ pẹ̀lú nǹkan. nǹkan tó ní kálukú jẹ́ ló fi dá Ajégúnlẹ̀ mọ̀. sábà pé irú ojú tó bá ní òun ní irú ojú téèyàn bá ní ó mọ̀ rí lára gbogbo èèyàn tó bá lójú. Allahu akbar. sọ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kájọ fi kíní yẹn kí Ọlọ́run lórí ìnàró kájọ pé. وفي الرباعي من مصدره وفي الخماسي من مصدره وفي السداسي من مصدره ومصدرنا من ربيع الجلال. ẹ jẹ́ àjòkó lẹ̀. Allah. téèyàn bá níjọ́ míì èèyàn á máa kọ́kọ́ kí law of temporal lord of temporal kó tó kí the lord of spiritual. Ayakumullah. lord of temporal òun lẹni tá a rí. èyí tá a rí níwájú wa. lord of spiritual òun lẹni tá a rí. òun lèyí tá a rí. ṣùgbọ́n tá a bá fẹ́ ẹni tá a rí kí ẹni tá a rí inú ẹni tá a rí yóò wá dùn. Allah. Allah. so kí n kí ẹ̀yin àfa bí ìgbà tí mo kí Ọlọ́run. Allah. Allahu akbar. rìjálà tasawwufin wá rìjálà ilmin. رجال تصوف ورجال علم humul ahaya wa anta kal jamadi. هم الأحياء وأنت كالجماد هم الأحياء وأنت كالجماد. abá mi ò mọ̀ òpin jọ̀wọ́ ni mo tó fẹ́ ní lárí ṣé wò mọ̀ pa láàyè ni wọ́n ni. رجال تصوف mẹ́ta náà lèèyàn èèyàn lásán ń bẹ òye èèyàn ń bẹ alààyè inú èèyàn ń bẹ. ورجال علم èèyàn lè jẹ́ òye èèyàn kó má jà láàyè tó rà láàyè òun lẹni téèyàn lè dèèyàn látàrẹ̀ alààyè lélẹ́yìn nínú àwọn èèyàn nínú àwọn èèyàn là fà. رجال تصوف رجالا أسلموا لله حقا. رجالا أسلموا لله حقا. àwọn àfáà tẹ́mi ń sọ fún ẹ yìí òun làwọn àfáà bíi àwọn àfáà tá a bá ń kalẹ̀ yìí. رجالا أسلموا لله حقا. àwọn àfáà tí wọ́n wá kún àfáà ẹgbẹ́ wọn. رجالا أسلموا لله حقا. mẹ́ta nìyẹn èèyàn tó wá bí lónìí àfáà tó ju àfáà àwọn olóde lọ àfáà tí wọ́n jọ jẹ́gbẹ́ àtàfáà tó kéré sí wọn. kí làwọn mẹ́tẹ̀ẹ̀ta wá ṣe jọ̀mọ́. رجالا wọ́n wá kún àfáà ni. أسلموا لله حقا. làkọ́dí wárí súlì màkàrí màkàlì gazali. لقد ورثوا لمكارم والغزالي. a lè má kọ́ fún yín àti sọ wípé ẹ̀yin náà lọ tọ́jú ara ẹ má jẹ́ kó máa tàn yín èèyàn máa jiná pẹ̀lú nǹkan ni. حياكم الله. èèyàn máa ń lọ nǹkan mi lè rí jiná. رجالا أسلموا لله حقا. àwọn àfọ àwa kọ nǹkan lé wa lọ́wọ́ àwa náà kó lẹ́yìn náà lọ́wọ́ kílẹ̀ ló sì. لقد ورثوا المكارم كالغزالي. لقد ورثوا المكارم كالغزالي. àfọ̀lẹ̀ yìí tá a bá lójú agbo sáwà yìí. حياكم الله. ẹ̀yin alàyè nínú èèyàn ẹ̀yin tún ju òye èèyàn lọ. الله. ìwọ tó já àfa mọ́tò ń banújẹ́ mọ́pọ̀ tí ì rówó. الله. lọ bèrè lọ́wọ́ àwọn tí wọ́n rówó wọn àmọ̀gbà tán rówó wọn bára wọn nu owó ni. La má bá ilaha bọ̀ illallah. wọ́n bá rẹ̀ ń bẹ̀. رجالا أسلموا لله حقا. àfọ̀ àlẹ́ni tí wọ́n fi ń ṣe àfọ̀ àlẹ́ni tí wọ́n máa fi ń ṣe yẹ̀yẹ́ lágo mọ́kànlá alẹ́ àná tí ó dàárọ̀ ìjọ pé gbogbo wọn pé kí lẹ fẹ́. رجالا أسلموا لله حقا. bọ́lá ti máa sọ̀rọ̀ àwọn àfọ̀ nìyẹn. bàbá wa sì fi ìmáàmù rìjálà. رجالا أسلموا لله حقا. nígbà míì wọ́n ní gidigba ò sílẹ̀kùn wọ́n ní téèyàn ò bá ní kọ́kọ́rọ́ kò lè wọlé bẹ́ẹ̀ ni níjọ́ táyé bá káyàn mọ́ bẹ́ẹ̀. ọjọ́ táyé bá káyàn mọ́ bẹ́ẹ̀ kò ní lè wọlé. ẹ wo bàbá wa sísè àgbákò lẹ́kọ̀ọ́ ta ni ò mọ̀ tán bàbá wa ṣé wà sísè àgbákò lẹ́kọ̀ọ́ gbogbo wa la mọ̀ pé Ọlọ́run tóbi lára wọn púpọ̀. Allah.
kéèyàn ríru àwọn eléyìí kó ní gàdàgà gidigba gidigba ò sílẹ̀kùn àmọ́ gidigba tí wọ́n ń sọ yẹn fẹ́ni tó bá lójú ni. rijalan aslamu lillahi haqqan. bẹ́ẹ̀ bá ṣe irú èyí tá a bá ṣe yìí àjànàkú yín kọjá àárín nǹkan fèrè tá a bá rẹ ni àwa gbà pa rẹ ni. rijalan aslamu lillahi haqqan. sheikh wa mo kí baba ò bá ń dà wá kí níjọ́ tí wọ́n béèrè lọ́wọ́ Sheikh Ibrahim pé tó bá fẹ́ mọ àfa nínú àwọn kí ni wọ́n fi ń dá àfa mọ̀ ṣéwù ní nínú tí wọ́n fi ń dá àfa mọ̀ ni pé àfa gbọ́dọ̀ mọ̀rìn àjò àlọ ó sì gbọ́dọ̀ mọ̀rìn àjò àbọ̀ àfa gbọ́dọ̀ mọ kí lèèyàn fi ń nàró láyé níjọ́ tó bá gbé èèyàn ṣubú kí lèèyàn fi ń dìde àfa gbọ́dọ̀ mọ. nínú tí ṣéwù kálẹ̀ níjọ́ náà gbà tí wọ́n béèrè lọ́wọ́ ṣéwù ọkà basmala ìkọ́ ọmọ tún sùkúùtù yẹn àtàwọn mọ̀nyàn nínú ó kọ́ lọ́wọ́ ẹ̀yin wá fi ṣèyàn láǹfààní bó ti wọ́n tó ẹ̀mí yóò gùn bàbá. rijalan aslamu lillahi haqqan. làwọn ọmọ kékeré fi gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí kò mọ́tò sùkúùtù ṣe ń bẹ ní izalatu dawla ń bẹ. La ilaha illallah. mo kì í Sheikh wa Murtado látàyé alálùmọ́lẹ̀ èèyàn ńlá ní àwa kì í fojú pààyàn rẹ̀ a kì í. rijalan aslamu lillahi haqqan. ẹ wo bàbá wa lógáwí odò sì dákẹ́ bí ẹni pé kò lè gbé nǹkan kan. rijalan aslamu lillahi haqqan. kò sẹ́ni pàtó ní mímọ̀ bá faná sùn kẹ́ tó mọ̀ pé ní mímọ̀ ni. rijalan aslamu lillahi haqqan. bàbá wa olóríire bàbá wa àlééfà ọlọmọsàn bàbá lọ́rẹ̀ mi. àmín. làkọ́dí wàrí sọ̀rọ̀ makari makali gàdáyé. làkọ́dí wàrí sọ̀rọ̀ makari makali gàdáyé. kò sáfà kékèké o ibi táwọn jàmá mùsùlùmí ti ní pírọ́blẹ́mù nìyẹn. kò sáfà kékèké. kí n kírun yín báyìí kí n wá wọ ọ̀kan àṣírù bàbá wa lámúnigun. ẹ bá mi pọ́n àfa àlè alápọ̀nlé èèyàn púpọ̀ ni wọ́n ń bọ̀ látọ̀dọ̀ àwọn bàbá wa lámúnigun nìyẹn. ẹni àwa lọ́mọ bàbá lámúnigun 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 àwa lọ́mọ bàbá lámúnigun. ọlọ́pàá lọ́rẹ̀ mi bàbá lámúnigun o. amina ya Allah rijalan aslamu lillahi haqqan. gbogbo ẹ̀yin àfa tẹ̀ ń bẹ́ ń bí kò sáfà kékèké gbogbo yín ni mo kí gbogbo ẹ̀yin àfa wa mo fi àfa ya sàlámù mo fi kí gbogbo ẹ̀yin àfa ńláńlá mo kí gbogbo ẹ̀yin bàbá wa ń bí mo kí gbogbo ẹ̀yin bàbá wa ń bí làkọ́dí wárí sólè. làkọ́dí wárí sólè makari makali gazali. làkọ́dí wárí sólè makari makali gazali. mo kí pẹ̀lú ayé alukurani tó ní salamu ni aleikum bima sabartum. فالنعم عقبى الدار. سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار. bàbá yìí sọgbà ọ̀rọ̀ tí n bá ń rí inú mi máa ń dùn ni. wàláhi làásìm torí pé ẹ ti mọ ibi tẹ́ ń lọ ti pẹ́ ẹ sì ṣiṣẹ́ tọ̀. àmọ́jọ́ ti lọ. Ọlọ́run ó gùn yín lẹ́mìí. Amina ya Allah. Ọlọ́run ó pọ́n yín lé. Amina. bàbá wa Sheikh wa Modibo. Adamallahu ayatahu. ẹ ríru yín báyìí àwọn èèyàn máa ń ṣòfò lára yín gan. báwọn èèyàn ṣe máa ń jèrè lára ru yín làwọn èèyàn máa ń ṣòfò lára yín. èèyàn tí Ọlọ́run bá tóbi lára ẹ̀ bẹ́ẹ̀ ti mọ̀ náà ni pé bí bẹ́ẹ̀ ti ń ṣe ni ó mọ̀ ṣe. tí bẹ́ẹ̀ ti ń ṣe ibà kún ẹlòmíì lójú tó jẹ́ kó gbàgbéra tó wá rò pé òun tóbi òun dìsáàfù gbogbo ń tẹ̀ ń ṣe fóun yẹn ẹ̀yin ó sì tún lo tiẹ̀ mọ́ ti yín nítorí pé ẹ̀kọ́ ta kọ́lọ́dọ̀ àwọn àgbàlagbà ní pé gbogbo ẹni tí máa ń tẹríba èèyàn ń tẹríba ń bọ̀wọ̀ fún ẹ tó àbá ti tètè dá padà wàláhì èyí tó pọ̀ jù náà sì kiri òun ni ó lò. Allahu akbar. nítorí wípé alkaramatu kalkurọ bí bọ́ọ̀lù làpọ́nlé bá bá gba sí èèyàn máa gba padà ni ẹ wo bẹ ṣe ń kí gbogbo àwọn afáàbẹ nígbà àwọn ọlọ́kàn yín kéwù ṣèbí torí pé ẹ dá àfáà mọ̀ ni ṣèbí torí pé ẹ já àfáà ni pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ò ní kanjú pa yín. Amina ya Allah. إلى الأمام كالطير لا يصيبك ما إلى الأمام كالطير لا يصيبك ما أصاب فرعون
فرعون بعد الرفع والنعم أصاب فرعون بعد الرفع والنعم إلى الأمام àṣírí ẹwà yín náà ní tẹ́rí báyìí. إلى الأمام كطير. táyé bá fẹ́ gbaṣọ lára èèyàn ntáyé ń rí lára èèyàn tí ń wúyàn náà ni wọ́n kọ̀ wípé kó má lè wọ́ ọmọ. إلى الأمام كطير لا يصيبك ما. ẹ mọ̀ gani ẹ ní wálẹ̀ láíláí. ọba ẹgbẹ́ tí ìmọ̀ sọ ni mo ju microphone lè tẹ̀ mí lọ́rùn. لا يصيبك ما. ní tó ṣe fìyàwó náà kò ní ṣe yí láíláí. بعد الرفع والنعم. gbogbo àwọn afọ àná láti mọ tó ṣẹlẹ̀ sí fìyàwó náà. kódà níjó ní ìkànnì àwọn afọ àwọn àgbà tí wọ́n ń kọ́ wa ní kùnúùsù wọ́n wá ń kọ́ wa ní kùnúùsù ńjọ́ kan wọ́n wá ní wọ́n ní ẹ̀sọ́ wàtàkùlùhù bí dàjájá ti Fíráúnù. mo á ń wò pé èwo tún ni dàjájá tó Fíráúnù. mo á ní ẹ̀yin àgbàlagbà dé àkàrà kùnà èwo tún ni dàjájá tó Fíráúnù. wọ́n ní tòlótòló ni wọ́n ní sọmọkẹ́ ìmọ̀ wú. ni wọ́n fi ń pè ní dàjájá tó Fíráúnù. wọ́n ní òun náà máa fi jẹ kùnúùsù. Allahu akbar. ó sì rùn lára tí yín náà ó fẹ́ jáde tán. Hayyakumullah. kò sí wàásù tá a fẹ́ ṣe. àwọn mìntíkù wọ́n ní lisanul hal àǹtọ́kọ̀ mi lisanul hal. gbàtí ìjókòó ti rí báyìí mo kàn fẹ́ rán wa létí ni àti jama àtàfà jama tí o concentrate yóò máa wò lórí Naija. Hayyakumullah. kí ni tùrásù wa gan. àfi gbogbo ẹlẹ́ gbàtà ti dójú agbó ti yí padà. Hayyakumullah. kí ni tùrásù wa gan kí nǹkan sáré sọ tàhàkíkù tùrásì ṣùyúkìnà kí a kàn reflect lórí pé torí pé nìsín ó máa ń ní tó máa ń dé tá a máa fi ń dá ọ̀rọ̀ padà síbi tùrásù ìntí sì máa dé tí fi rí bẹ́ẹ̀ ó ti dé báyìí commotion ó ń ṣẹlẹ̀ misconception ó ń ṣẹlẹ̀ gbogbo nǹkan ń dàrú gbogbo nǹkan ń dàpọ̀ kódà ìjà àfọ ò fẹ́ yé àfọ mi mọ̀ ìjẹ́jẹ̀ mọ́ ò fẹ́ yé jẹ̀ mọ́ mọ́ mùsùlùmí kan bóyá mùsùlùmí lòun ni bí kèfèrí lòun ni kò tiẹ̀ yé mọ́ sábà pé kóun lọ kíjí mọ́ kóun sì lọ jòkó gbogbo ẹ ti dàpọ̀ kò yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ́ àmọ́ nínú ẹ̀yin tó yé tàbí kí n sọ pé ẹ̀yin àgbàlagbà tó yé ń kalẹ̀ nínú tẹ̀ wò ní bá àfọ ọmọ àfọ ẹ rán àwọn èèyàn létí torí pé njọ́ téèyàn ò bá rántí ogún tó jẹ yóò ṣe mistake oníkálukú ló lóṣù tiẹ̀ nínú oṣù méjèèjìlá njọ́ tí ò bá mọ̀ yóò mọ̀ rọ́pá yé ń ṣe òun ní gbogbo oṣù méjèèjìlá ni tóṣù tiẹ̀ bá sì tó nìsín yóò bẹ̀rẹ̀ sí ní rówó yóò máa rówó yóò sì máa gbádùn oṣù tá a ti pé àníyìn fún àmọ́ yálù ni tó bá pẹ́ lómi ìbẹ̀rẹ̀ ọdún ní mẹ́rin nǹkan rẹ̀ ṣe kò wá sí ni kódà kó má wẹsẹ̀ kó má mùhàntú kó má ṣàdúrà kó má ṣe nǹkan kan tó bá dàsìkò yẹn yóò rí nǹkan ṣe tó bá dà alálẹ̀ àkọ́lì yóò rí nǹkan ṣe ẹlòmíì ń bẹ ìparí ọdún ni ṣé mọ̀ pé níjọ́ tí irú ẹni bẹ́ẹ̀ ò bá mọ̀ pé lára ogún tóun jẹ ni ta lòun fi jọ níbo lòun ti rí kí ló dé tí tòun fi rí bẹ́ẹ̀ ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ogun ológun ni ó pè lógun ara rẹ̀ kí ni tùrásù wa àwa àfa àwa jẹ̀mọ́ kí la jogún àjogún nǹkan mẹ́ta àjogún nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ àjogún ìmọ̀ àjogún ìmọ̀ ìmọ̀ yìí òun pín sí méjì ìmọ̀ Ọlọ́run àti ìmọ̀ èṣù ẹlẹ́ẹ̀kejì àjogún ìwà ìwà yìí òun pín sí méjì ìwà rẹ̀ àti ìwà abú ẹlẹ́ẹ̀kẹta àjogún agbára agbára yìí ló wá pín nínú agbára làṣírí wà tó jẹ́ ti tírà fáwọn alálàáfà nínú agbára lògùn wà tó jẹ́ ti oògùn fáwọn olólóògùn méjèèjì sì papọ̀ fáwọn òjíṣẹ́ Ọlọ́run nígbà míì torí pé níjọ́ mi wọ́n ní nínú kòkò funfun lẹ́kọ̀ọ́ funfun ti jáde ẹ wo orú ànábì wa Ibrahim alayhi salatu wassalam ṣe bó bẹ́ẹ̀ bọ́ ń lé ni ó mọ bí wọ́n ṣe ń ṣe ó mọ gbogbo tó papọ̀ ó mọ bí wọ́n ṣe ń gbé orò ṣe bó rí ànábì Ibrahim ní orò ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pé wọ́n kọ́kọ́ fi orò láyé ànábì Ibrahim lẹ́ni àkọ́kọ́ tọ́lọ́run fi ṣẹ́bilé àwọn tí ń ṣe orò láyé níjọ́ tí wọ́n fẹ́ jù sínú náà ṣebí wọ́n so okùn mọ́ ní ẹsẹ̀ ní látàǹpàkò ṣebí iná ni wọ́n fi ń fi dìm tí ń dún bí orò ṣé gbogbo tí wọ́n fi ń ṣe orò sáà nàbí Ibrahim sọ ó fẹ́ sọ fẹ́ pé òun ò mọ́ ni nínú ogun tó jẹ náà ni ṣùgbọ́n ó dẹ́ èwo ló ṣe ń lò nu ogun mọ̀ ló fi di wípé gbogbo àgbáyé lónìí kò sí ni àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí
àti gbogbo tó bá rí ọ jẹ́ láyé ọwọ́ ànábì Ibrahim kúrò ní àlámọ̀rí rẹ̀. Allah. àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a wá jogún rẹ̀ àjogún ìmọ̀ àjogún ìwà àdẹ̀jogún agbára. Allah. ẹlòmíì ń bẹnu wa mẹ́tẹ̀ẹ̀ta lọ́lọ́run ní ojogún láàfà àtẹnití ẹ̀ ṣàfà ẹlòmíì ń bẹ méjì lójogún nu mẹ́ta ẹlòmíì ń bẹ ẹyọ̀kan péré lórí jogún àmọ́ pọ̀ wá wálé ayé ò ní jẹ ogún kan nínú mẹ́tẹ̀ẹ̀ta irọ́ ló pa. Allah. ẹlòmíì á ní àbá nǹkan kan lé ṣùgbọ́n àwọn tó bí wa wọ́n ní ìwà púpọ̀ ìwà ni wọ́n fi ra oríire tá à ń ṣe. òun ti jogún kan nìyẹn. gbàtọ́ wa bá wà lé ìwà wo ni wọ́n ń wù. Allah. èwo ló gbé dáadáa ló bá lé ìmí ló ń ṣe. èwo ló bá lé èwo ló ń ṣe. wọ́n sì ní kullu shay'in yarji'u ila asli. ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá bá ìwà rere ńlé tí ń bá ń wu ìwà burúkú kó má wẹ̀ṣẹ̀ kò ní jẹ́ kó má ṣàdúrà kò ní jẹ́ nítorí pé ẹ ti ń challenge àwọn àfáà pé kí ló dé tá à ń ṣàdúrà fún wa tí ó gbà mọ́ àwọn àfáà náà ti ń ríra wa nídìí pé àbá àmọ́ ṣe mọ́ ni èsì tó fà á nìyẹn tó fi jásí pé déédéé Latif tẹ ṣàfẹ́lẹ̀ tó fi rọ́nà lọ tẹ bá ṣàfẹ́lẹ̀ alóhùn orí kankan ẹ sọ fún pé kí ló bá ń létí òṣèmọ́ kó padà síbẹ̀. Allah. Allahu akbar. ìyẹn ò ń ṣe problem tàwa àfáà mi náà tí wọ́n wá fún lóko Ọlọ́run tó yẹ pé n tó torí ẹ̀ di kèfèrí sí ni pé wọ́n kọ́ wa láti rí títí àṣàṣàṣà àrójútu ẹ̀ kí ló ń ṣe lẹ́yìn tó ṣe kí ló bá ó dájú pé ó bá wà bó ti lè wù kó mọ. kódà ẹlòmíín bẹ ẹni ibi ló bi tẹ bá máa gbọ́ ìtàn bàbá rẹ̀ wọ́n á ní bàbá rẹ̀ sì dá àmọ́ bí tí bàbá rẹ̀ ti rélé. ìwé yìí ṣe ń mú èyí tó da nínú tòrásù rẹ̀ kó máa wù. ẹlẹ́ẹ̀kejì ìwọ tó jogún agbára tó jogún àṣírí tó jogún ọkọ Ọlọ́run Kùránì ni wọ́n sà tí wọ́n fi bí ẹ Latif ni wọ́n sà tí wọ́n fi bí ẹ ìwọ àfà Ahamu ni wọ́n sà tí wọ́n fi bí ẹ àwọn èyí tí wọ́n jẹ bí àwọn ọkọ Ọlọ́run tó yanjú ni ìwọ dé nítorí musahaba nítorí pé ọkàn lọ́rẹ́ kan ọ̀rẹ́ yẹn ìrìn àjò rẹ̀ kan yà ọ̀rẹ́ yẹn kan sọ fún ẹ pé kíní kan lòun ṣe ti ń dún ó sì fi ogún yẹn lẹ̀ ó sì tẹ̀lé ọ̀rẹ́ yẹn lọ tó o bá padà síbi ogún yẹn ó ṣe wàhálà nǹkan ò ní ṣe. so ẹ kàn déédéé ntí o ewé mẹ́ta ló sọ àwọn ẹlòmíì dè yàn ìwọ ló ti jẹ ewé ọgọ́rùn-ún lọ rí nǹkan kan yìí. La ilaha illallah. ìwọ tó jogún agbára irú agbára wo ló jogún báwo làwọn tí wọ́n bí ẹ ṣe lo agbára lọ padà sílé lọ béèrè tán ẹ má jẹ́ aṣọ àgbànú ẹ má jẹ́ àríra wa lágbà òjijì pàápàá àwọn àfọ ọ̀dọ́ ta kéré bíi tèmi báyìí tá à ń ṣe wá sí tí àwọn àgbàlagbà bá fi kíní kan hàn wá báyìí á ṣe bẹ́ẹ̀ nígbà tí rí gbogbo nǹkan tán ni gbogbo nǹkan láàmú sọ àwọn náà wá dákẹ́ wá ní ẹ̀fílẹ̀ ẹjọ́ ọmọ wí lọ́wọ́ àwọn náà kò ní rí mi mọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé ajogún mọ̀ irú mọ̀ wo ni wọ́n jogún irú mọ̀ wo ni ṣebí gbogbo alamọ̀ pé gbogbo kápẹ́ntà láyé yóò fẹ́ kọ́ mọ̀ òun ṣe kápẹ́ntà àbí bẹ́ẹ̀ kọ́ ìgbà mọ̀. Iyyakumullah. àfi bàbá tó bá finú fẹ́ràn tó bá ní làṣìṣì ìwọ kéwù ni mo fẹ́ kó ké òun ti yọ̀ǹda rẹ nu tí wọ́n bá yọ̀ǹda rẹ lọ gbà yọ̀ǹda o. bí wọ́n bá yọ̀ǹda rẹ lọ gbà yọ̀ǹda. tó o bá yanjú níbi mẹ́tẹ̀ẹ̀ta yìí tó o bá clear rẹ níbi ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó mọ ti ń ṣe ẹnu in tó ń ṣe olè lójútùú. Allah. Mawlaya salli wa sallim da'iman abadan ala habibika khayril khalqi kulluhum Mawlaya salli wa sallim da'iman abadan ala habibika khayril khalqi kulluhum min tazakuriji. kúrò ń bí kásálù fọ́ síbi àwọn ibi tó lágbára. ya akira malmaliki lale mani alusubihi siwaka indahulu lele kadisile amami wala yadika rasu lallahi jahu kabi. Izali gari mutajalla bisini muntakibi Faro bibili Mustafa baligi mabasidana Wagifiri lana Muhammadu ya wasi al-karami. Ọlọ́run wọlé mi ta ní ìyìn tó bá jẹ́ ogun tiwa ẹlòmíì ò mọ ogun rẹ̀ torí pé àwọn tó bá ń lé àwọn baba kékeré ni níjọ́ tí yẹn bá àwọn baba kékeré ń lé àwọn baba tí wọ́n mọ ogun èèyàn tí wọ́n ò ní fi léèyàn lọ́wọ́ ni. àmọ́ Ọlọ́run ọba lọ́ba tó ní ogun oníkálukú tí ó kún ìrìn àjò rẹ̀ tógun rẹ̀ ó fi ṣẹ́ Ọlọ́run fi gbogbo wa ṣe. Àmín ya Allah. Ṣàràbí búrò ìdánwàrí àlẹ́yìnká yá ọlọ́fẹ́lẹ́. Ṣàràbí búrò ìdánwàrí
عليك يا الله سر بحفظ الله ẹ̀rọ ẹ má jẹ́ àti lọlé ẹ má jẹ́ àti lọ oúnjẹ wà ìjókòó yẹn ṣe bẹ̀rẹ̀ ní ajá àlùbáríkà àwọn àgbàlagbà àti tọ́nà àti wà láàárọ̀ báyìí bàbá wa Mawlana Sheikh Ridwan Adamallahu hayatakum sir بحفظ الله لا تخشى الإذا معك الرحمن ثم الأصفية nam bàbá wa akiwọlé bàbá wa sírù bàbá lámúnigun akiwọn ẹkùnrin ẹtúkù palẹ̀mọ́ ọ̀la afáwa yusufu bàbá ọlọ́mọ lọ́la akíyín ọlọ́nkọ́ba akíyín àmín nam èyí tí ó kù nísìn nam ẹ dákun èyí tẹ páàkì mọ́tò sí ẹ̀yìn àgbo yẹn ẹ bá wa gbé kúrò ok ẹ dákun dẹ́rẹ́bà bàbá sírù mọ́tò bàbá wọn wá síbẹ̀ jáde bàbá wa Sheikh Ahmed wọ́n bá wa ṣe àdúrà lẹ́yìn àdúrà tiwọn bàbá wa Ìmáàmù Ajégúnlẹ̀ wọ́n bá wa fi òǹtẹ̀jẹ́ bàbá wa Mawlana Sheikh Ahmed bàbá wa gbà fa ahlan wa sahlan wa marhaban.